tó ṣẹlẹ́ńkẹ́jọ. Ah! Ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn o. Ẹ̀yin èèyàn mi. Ọ̀rọ̀ Ìyá Onífá àti kábíyèsí láàfin. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o. Yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Àjàǹtìrẹlẹ. Yóò lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Àjàǹtìrẹlẹ. Bẹ́ẹ̀ ni, ó máa lẹ́yìn. Láìpẹ́ láì jìnnà. Ṣé ẹ tún gbọ́ tuntun? Naomi ti ń bẹ kábíyèsí látẹ̀kọ̀. Ó ti ń bẹ pé, kábíyèsí, ṣé ó dá yín lójú pé gbogbo ìgbésẹ̀ tẹ fẹ́ gbé yìí, ó máa lẹ́yìn. Ìgbésẹ̀ tẹ fẹ́ gbé yìí kábíyèsí, ó ti tó gẹ́, ó tó gẹ́. Ṣé Ìyá Onífá, ṣé ó dá yín lójú pé Ìyá Onífá lè lọ sọ wípé òun fẹ́ mú agbárí ènìyàn tó jẹ́ pé ó ti gbẹ, skeleton tó ti gbẹ tó jẹ́ agbárí, ó máa gbé wá sáàfin. Ó máa gbé sí kíní kan Dua secret shrine. Ṣé ó dájú bẹ́ẹ̀? Wọ́n ní ṣe ni kábíyèsí tó tọ́ sókè tó fojú gbà. Wọ́n ní Ìyá Onífá máa bẹ̀bẹ̀ pé kábíyèsí, ẹ jẹ́ ká fi ewé tòlótò kíní yìí. Ẹ jẹ́ ká wádìí ohun gbogbo. Wọ́n ní kábíyèsí nílá. Ṣé mo sọ fún wa pé bí Ìyá Onífá ṣe ń bẹ kábíyèsí ni kábíyèsí ń fi epo lórí àgbá, wọ́n fi petrol sínú epo, sínú iná, wọ́n tún da epo sínú iná. Ṣòye wá. Ṣé ó dá bẹ́ẹ̀ kábíyèsí? Naomi, ó bẹ̀bẹ̀. Kábíyèsí ní Naomi wá sọ fún kábíyèsí, tẹ́ ẹ bá rọra ṣe kíní yìí, tí kíní yìí bá tún wá lọ jẹ́ tó wá jẹ́ bẹ́ẹ̀, Ìyá Onífá tẹ̀ ń pakuru mọ́ tẹ̀ ń pa ẹni tó jẹ́ pé ó help yín ní gbogbo ọ̀nà láti má jẹ́ kí ọwọ́ Sátánì báyìí, ọwọ́ àwọn ẹni bí báyìí láàfin. Gbogbo àṣírí kọ̀kọ̀, Ìyá Onífá máa bá yín tú jáde. Pé kábíyèsí, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tó rọ̀ wá. Pé ẹ jẹ́ kẹ́rí pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe láàfin kì í ṣe ojú yín lásán lè fi ń ṣe. At the end of the day, ó máa lẹ́yìn. At the end of the day, ẹ tún máa sọ pé tó bá ti ká lójú yín, ẹ ṣẹ̀ wá mọ́. Pé nǹkan tẹ̀ ń sọ tẹ̀lé ṣe pé ó kù díẹ̀ káàtó. Wọ́n ní ṣe ni kábíyèsí tún gbaná jẹ pẹ̀lú Naomi o. Wọ́n ní òun àti Naomi látàárọ̀ pé wọ́n ń pò wọ́n ṣàn. Pé ṣe ló pariwo mọ́ Naomi tó dẹ̀ ń kanra mọ́ Naomi. Nǹkan ta tún gbọ́ ni pé kábíyèsí sọ pé tí Naomi bá sọ ju ẹnu ẹ̀ lọ pé òun máa cancel wedding tóun sọ pé òun fẹ́ ṣe fún Naomi. Ṣé ẹ tún rí gbọ́? Kábíyèsí ló máa cancel wedding. Tó bá tún provoke òun, tó bá tún ṣe kíní. Ìwọ àti Ìyá Onífá, ṣé ẹ fẹ́ pa mí ni? Tí ó bá jẹ́ pé plan láti pa mí, òun ò ní rí agbárí skeleton orí èèyàn ní Odua secret shrine náà pé. Wọ́n ní ṣe ni Naomi wá sọ pé kábíyèsí, ẹ tún sọ eléyìí jáde. Kóun ṣe wà pé kì í ṣe kékeré o, nǹkan ń bẹ o, nǹkan ń kán o, pé kábíyèsí. Wọ́n ní before you know it, wọ́n ní kábíyèsí ti bá ní ṣe Ìyá Onífá. Bí 1 month bí 2 months, wọ́n ṣà ní ó ti bá ní ṣe pé kó kúrò láàfin fún òun. Wọ́n ní Ìyá Onífá ti kúrò láàfin. Bá ṣe ń sọ̀rọ̀, wọ́n ní Ìyá Onífá ti kúrò láàfin. Pé ṣe lójú kábíyèsí bó ṣe ń ràn rè, bó ṣe ń ràn. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. Wọ́n ní Naomi sì pé kábíyèsí ó ń bá jà gidi gan. Wọ́n ní kẹ́ wá wo gbogbo àwọn olórí tó ń sọ̀dí wùkẹ̀wùkẹ̀. Wọ́n náà máa ń sọ̀dí wùkẹ̀wùkẹ̀, gbogbo wọn tún jáde, wọ́n tún yá ya. Níṣe náà dẹ̀ wọ́n kàn yí kábíyèsí ká. Wọ́n yí kábíyèsí ká pé inú wọn ń dùn pé ti Ìyá Onífá gan. Ṣé báwọn sọ pé kábíyèsí kó lé Ìyá Onífá láti jọ ẹ̀. Kábíyèsí ò fẹ́ lé. Ṣó ṣàárẹ̀, wọ́n fẹ́ pa yín, ó fẹ́ ṣe kíni. Pé kó má dá Ìyá Onífá lóhùn o. Pé Ìyá Onífá gbogbo ògùn tó ń ṣe ni kábíyèsí ni pé kó pa kábíyèsí. So ó ti wá wọ kábíyèsí lára dáadáa. Wọ́n ní gbogbo nǹkan táwọn olórí yẹn ń sọ. Wọ́n ní kábíyèsí wá sọ pé bẹ́ẹ̀ ni. Pé kí báwo lè ṣe máa rí agbárí nínú shrine, sacrifice shrine. Ta ló gbé síbẹ̀? Ta ló máa gbé síbẹ̀ tí ò bá jẹ́ pé òun ni? Pàṣírí ẹ̀ ti tú.
àṣírí ẹ̀ wọ́n ní ṣe ni gbogbo àwọn olórí tó ń sọ di wúkẹ̀wúkẹ̀ tínú wọn ń dùn pé inú wọn kàn ń dùn ni tínú wọn kàn ń dùn tó ń yọ ìyàlà tó ń yọ òjòlò wọn ló tiẹ̀ ti dà bẹ́ẹ̀. ẹ rí i pé nǹkan ń bẹ so wọ́n ní Naomi kò tiẹ̀ súnmọ́ kábíyèsí látàárọ̀ tí kinní yìí ti ṣẹlẹ̀ pé kò súnmọ́ gbogbo wọn pátápátá náà yí kábíyèsí ká náà yí kábíyèsí po wọ́n ní ṣe ni Naomi kọ̀ǹkè ni wọ́n ní Naomi kọ̀ǹkè ni parí àbírú kí leléyìí àbírú ìtumọ̀ owó leléyìí torí Ọlọ́run ṣó dáa bẹ́ẹ̀ wọ́n ní nǹkan tí Naomi sọ fún kábíyèsí pé kábíyèsí ọ̀gírí yìí máa lẹ́yìn ẹ farabalẹ̀ ẹ gbọ́ ti ìyá onífá wọ́n ní kábíyèsí sọ pé òun àti ìyá onífá náà jọ fọwọ́sowọ́pọ̀ láti fẹ́ pa òun láàfin ẹ rí i pé ó ṣe ló ga jù ẹ rí i pé eléyìí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí mo ní kí ló wá fà á sí kábíyèsí wá ṣe báyìí torí Ọlọ́run kí ló dé tí kábíyèsí ṣe báyìí ìṣẹ́jọ́ ta ló fẹ́ gba kábíyèsí àfọlọ́run wa Olódùmarè òun ló fẹ́ bá wa kó kábíyèsí yọ nínú gbogbo òtúmọ̀pọ̀ yìí òtúmọ̀pọ̀ lélẹ̀ kábíyèsí ò ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní first time tí kábíyèsí fẹ́ kọ̀rọ̀ sí Naomi lẹ́nu lélẹ̀ nípa ti ìyá onífá wọ́n láwọn kan ti sọ pé kí Naomi sọ sí kí Naomi bá kábíyèsí sọ wọ́n ní kí ni wọ́n ní Naomi ti sọ sí pé kábíyèsí ò gbọ́rọ̀ sí Naomi lẹ́nu àfìgbà tó ní kí ìyá onífá kúrò láàfin tó bá ní ṣe ìyá onífá for now wọ́n ní ṣe ni gbogbo èèyàn dé lanú lẹ̀ apart from àwọn olórí láàfin tí ìyá onífá máa ń tún àṣírí wọn tí ìyá onífá òkè tó kọ̀ láti gba rìbá lọ́wọ́ wọn torí ìyá onífá ò ṣe oníjẹkújẹ ìyá onífá ò dẹ̀ ń ṣe oníjìbìtì dábàá kò dẹ̀ ń ṣe onírọ́ bí nǹkan ṣe rí ni onífá máa gbé jáde wọ́n ní kò sí nǹkan tí Naomi tó fi bẹ kábíyèsí pé gbogbo àṣírí kọ̀kọ̀ kíákíá ti pè ìyá onífá gbogbo nǹkan tó bá rú yín lójú kíákíá pè ìyá onífá ta lẹ fẹ́ pè wọ́n ní àwọn kan wọ́n sọ pé wọ́n ní àwọn olórí kan sọ ká pé ilé dànù kẹgbà ẹlòmíì wọ́n ṣe kíni wọ́n rò pé bóyá ẹlòmíì tán fẹ́ gbà ẹ̀ bóyá ìyẹn mo fẹ́ gba rìbá a lè gbọ́ pé pé ìyá onífá mi pé tí wọ́n ní tí ìkan ò bá wọ́n ní tí ìyá onífá nǹkan kò bá ṣe lọ́tẹ̀ yìí pé tí nǹkan kò bá ṣe ìyá onífá pé ìyá onífá pé tí nǹkan kan ò bá ṣe pé kò sí ẹlòmíì ìyá onífá mi tó tún lè jẹ tó lè dé ibẹ̀ yẹn sí tí ìyá yẹn ti wà láyé pé kò sí ẹlòmíì tó fẹ́ fi rọ́pò àfi tó wáá pé ó ń tọ̀ ń fẹ́ kú wọ́n ní nǹkan tí wọ́n ní láti ṣe èèwọ̀ tó wà ń bẹ̀ adìyẹ onífá tí kábíyèsí dẹ̀ fẹ́ lé ní ọ̀nà ìrú wọ́n ló máa lẹ́yìn ó máa lẹ́yìn tójú kábíyèsí bá ti ká wọ́n lọ̀rọ̀ yìí máa lẹ́yìn kí ni káàtì wá ṣe èyí sí ẹ̀ wọ́n ní tẹ́ bá rí ààfin léni pé gbogbo ẹ̀ kàn tutù wọ́n ní irú kí lélẹ̀ irú kí lélẹ̀ yàtọ̀ sí àwọn olórí tí wọ́n nífẹ̀ẹ́ ìyá onífá wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ nísìnyí nìyẹn ẹ̀yin èèyàn mo ní kí n gbé wá sétí gbọ́ wa kẹ́yìn náà máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin ó ga ọ wọ́n ní kábíyèsí wá ó sọ lọ sọ́bọ̀ ní kí Naomi bá tún dá sí ó máa cancel wedding yẹn ó máa cancel wedding tó ń sọ pé ó fẹ́ bá ṣe kẹ́ fi mọ̀ pé ejò ti lọ́wọ́ nù ẹ̀yin èèyàn mi gbé wá sétí gbọ́ yín o kẹ́ bá wa share kẹ́ bá wa like ọ̀kẹ́ jọ torí Ọlọ́run kẹ́ dẹ̀ fi ìtókù sí comment section kẹ́ tún láyé wa ká tó mọ nǹkan tó ń lọ ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa kẹ́ bá wa share kẹ́ bá wa like kẹ́ dẹ̀ bá fi ìtókù sí comment section ẹ ṣé bye.